Adébọ́lá o mọ̀mọ́ kú ọdún Àṣàkẹ́ Adé ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ọmọ ni ó kú ọdún òkú ọdún mo lọ sí kúyè dùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn ọmọdé tún jí mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì nípa ọ èwo wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí lájọ tẹ̀lé ipẹ́ lọ́lọ́ ọlọ́hùn ọba orí gángan Àṣàkẹ́ o ọ̀rẹ́ rẹ ló rán mi wá bí o iye mo dúpẹ́ Olúwa Àjíkẹ́ Adé ló rán mi wá ó ní Akanni Akewi dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wá bá mi kọ́rẹ́ mi dáadáa èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Àṣàkẹ́ ẹlẹ́yinjú ẹ̀gẹ́ abẹ́wà tútù bí àdàbà ṣá ni mo pé o bá ń kí o àdùnmọ̀ àdán arẹwà lóbìnrin ni ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ọmọ ni ọmọ dára ó dẹjọ́ Àṣàkẹ́ o ìwọ wá ní kú fọ́tayọ́ ìwọ wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ ìwọ wá ní báwọn kú ní rèwerèwe àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ yóò sì mọ́lẹ̀ ní lágbára lọ́wọ́ lọ́hùn ọba Adébọ́lá ẹ̀ bá mi pé bóyá orí rẹ̀ àwù ẹ jẹ́ kí a mọ́lẹ́wà obìnrin ọmọ kan bí 1 mílíọ̀n ẹgbàágbèje olóríire ọmọ níṣe Àṣàkẹ́ Adé ọmọ dára ó dẹjọ́ o àmọ́lẹ́wà arẹwà obìnrin ni abẹ́yín funfun ní gbogbo ẹnu ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ẹlẹ́sẹ̀ oge àpọ́nbẹ́pọ̀rẹ́ àwòtún obìnrin ni ọmọ tó fi gbogbo ọjọ́ dára bí egbin ni mò ń pè Adébọ́lá àbíwọ́ kọ́ ni mo ṣe ọmọ nífa Àṣàkẹ́ Adé n ò kúkú lè ṣe ọmọ ojàre àbíwá tútù bí àdàbà ṣá ni mò ń pè ọmọ dára tán ọmọ dára ó tún ní wá ẹwà rẹ ò ní ṣá bẹ́ẹ̀ ni ẹwà rẹ ò ní tí láṣẹ Elédùmarè ọba ìlọ́wádé ilé àwọn bàbá rẹ Àṣàkẹ́ járe lé o Adébọ́lá dákun járe lé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ilẹ̀ Oluji sani ṣe lé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ òun lé ọmọ Oluji ọ̀jẹ̀fọ̀n níjàwérin ọmọ ọlọ́ta mẹ́ta ọ̀nà lúà ọ̀gán gbé mi nídìí ọ̀sẹ̀ ọ̀gán ṣe mí ní pẹ̀lẹ́ ọ̀gán dìkárí hàn ọ̀gán kí méje ní dàǹdà àbọ̀ ọmọ olúkókó èrèṣin náà bàgùn jà dé ètò olúwaró ètò lẹ́ni nígbò Oluji ọmọ abólúfẹ̀ ńlaki ọmọ rọgbarọgba lóde nílé Ìlọ̀rọ̀ ọmọọba Ìlọ̀rọ̀ dúdú ọmọọba Ìlọ̀rọ̀ pupa ọba nájà ó dáná ó gbómìjà ó jómi ọmọọba nífẹ̀ẹ́ ńlaki ọmọ jíwọ́sẹ̀ bódò mi lọ omi dọ̀dà ti bàjẹ́ ọjà gbóhùn ni ní déédéé àmà túnwẹ̀ òyìnbó fọ nílé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni àìmú mi yé àmọ́ ibodò àbàtà ìjọ ń bá mú mi yé ìjọ náà ni màmá mú mi yé níṣẹ́lẹ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni dákun wá jẹ́ ìfìyẹn gbalẹ̀ àwọn yèyé rẹ lọ bébí wọn lọ́mọ Èkìtì o ọmọ Èkìtì Kete ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ wa ọmọ ẹkùn ó wá ọmọ ajíbólúgbàlà sọ̀rọ̀ ọmọ aládé àwúre bébí wọn lọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ alágogo àjínú gbọ́ngbọ́ngbọ́n bébí wọn lọmọ onílà láti fi sákẹ́ ìgbìnara wọn ní pòrómù ní ìṣẹ̀lẹ̀ àwọn yèyé rẹ bébẹ́ yìí lọ́mọ afẹ́wé ṣùgbẹ́ kan gbà kan ẹ̀yin lọ́mọ wá o ọmọ ẹkùn bébẹ́ yìí lọ́mọ olókè méjì takọtabo lórí ara wọn òkè lábọ́ bá gùn wọ́n ló ayé pé n bá tètè sí n bá gbọ́ bá rè dé àgbọ̀n nínú ilé àwọn yèyé rẹ̀ ni bébẹ́ yìí lọ́mọ mákàrà sábẹ́bù jẹ́ èyí ṣe pé àbíṣàròró rárá ìṣẹ̀dálẹ̀ ilé yèyé rẹ̀ máa ní ìdí ọ̀yá dùn àròkún ìdí ọ̀yá dùn àròsà ẹ̀yin lọ́mọ bá rí nọ́lá ọmọ níyànyàn ọmọ àsọyẹ́ tán kó tó sóru
Èkìtì onífẹ̀ràn kàbí yan láéláé bí wọ́n bá mọ̀ bí ń tin bí ò bá jògùrọ̀ lọ ẹjẹ́ lọ́ọ̀rẹ́ fẹ́dìdì ìjẹ́ nínú ilé àwọn yèyé rẹ ni. ẹgbẹ́ yìí lọ́ máa sàpátà dowó ọmọ sàpátà dọ́là ayé ni wọ́n ń kí wọn nínú ilé àwọn yèyé rẹ. Adébọ́lá mo lo oko ọdún Àṣàkẹ́ Adé mo lo sìnkú àṣeyẹni ọmọ Adétúnjì ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ lágbára lọ́wọ́ lọ́hùn ọba. ǹjẹ́ tó máa ní ta ní nǹkan rébi kí ọlá tẹ̀ kàn mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibulayi tara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.